ẹ jẹ́ ká gbàdúrà o. Bàbá wa tí ń bẹ lọ́run, àtún dúpẹ́ lọ́wọ́ yín torí pé yín lolúwa o. Kò mọ̀ sẹ́ni bí yín Ọlọ́run Olódùmarè. Ọ̀rọ̀ yóò tún jáde lọ ní àsìkò yìí. Olúwa gbẹnu mi sọ̀rọ̀ o. Jẹ́ kọ́rọ̀ ò yé hàn dáadáa. Ìwọ lọ rán mi lọ láti lọ káwọn èèyàn rẹ o. Ṣùgbọ́n wọ̀ lọ jẹ́ kọ́rọ̀ ò yé yàn, jẹ́ kó yé hàn o. Tú ẹ̀mí mọ́ rẹ sí àárín wa o. Náwó agbára rẹ o ní orúkọ Jésù Olúwa wa. Jẹ́ mo kí a kú àṣálẹ́ yìí o. Èmi pàìtọ̀ wa náà ni o. Èmi ni pàìtọ̀ Gbadé Ògúnlànà. Àdúpẹ́ torí pé Ọlọ́run Olódùmarè ṣeun, àánú ẹ̀ dúró láéláé o. Pàìtọ̀ wa, ìdánilẹ́kọ̀ọ́ wo là ń ṣe? Mò ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn ẹ̀bùn ẹ̀mí. Mo ní 3 nínú 9 jókòtì lágbára Ọlọ́run kọ́dún yìí ò tó kolẹ̀. Níta kọ̀ lónìí ọmọ pọ̀ gidi gan o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní olúwa pàìtọ̀ ṣe rágbára Ọlọ́run bíi tìgbà kan mọ́. Ara àdí tí mo ṣe ń kọ́ àánú. Sẹ́rí tí èèyàn bá kọ́ṣẹ́ tán, wọ́n á máa fún èèyàn ní irinṣẹ́ tàbí káwọn òbí èèyàn ọ̀rà ńlẹ̀ èèyàn fi ṣiṣẹ́. Àwọn ẹ̀bùn ẹ̀mí 9 ìní Olúwa Ọlọ́run Olódùmarè ní máa fi fún àránṣẹ́ rẹ̀ láti fi ṣiṣẹ́ tó pé àsí. Tá a bá wá kọbi ara sí i tó yẹ rẹ̀ ò yẹ a, tá a gba àwọn ẹ̀mí yìí, àwọn ẹ̀bùn láàyè láti farahàn, ẹ rí wípé ìwọ̀nba láàrí ọwọ́ agbára Ọlọ́run Olódùmarè. Ǹjọ́ Ọlọ́run arí bíi tìgbàanì kò yí padà. Ọ̀kan ni lánàá, ọ̀kan ni lónìí, ọ̀kan ni títí ayérayé. Mo rántí ọdún kan tá à ń ṣe ìpàdé. Mo rán kan náà pàìtọ̀ wa pé ẹ lọ ṣèwádìí àwọn tọ́lọ̀ ti ṣe ńlẹ̀ wa yìí. Òkè Bọ́là ń bẹ̀ ni o. Aláboyún tó kú fún ọjọ́ 4. Ọlọ́run Olódùmarè jí dìde ní Òkè Bọ́là ń bàdàn wa yìí náà ni. Ẹnìkan lábì Jésù wa ni àbó nǹkan kò sí iyèméjì ń bẹ òní o. Ó ní o. Kìí ṣe pọ́lọ̀ ń jí aboyún dìde nìkan, ó bí ọmọ inú ẹ̀. Kódà ẹni mo rán pé kó lọ ṣèwádìí ń pa rẹ̀, ó rí ọmọ oyún náà. Iṣẹ́ tí ń ṣe nù. Agbára bí ìgbàanì sí wàdí sìn. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tá a fún láàyè. Ìdí tá a ṣe ń ṣèdánilẹ́kọ̀ọ́ nù. Ọjọ́ kan ń ṣèdánilẹ́kọ̀ọ́ lórí tẹlifíṣàn. Ìgbà mi ẹ̀mẹ́ Ọlọ́run àkànmọ́ tààyàn kan mo bá fèdè fọ̀ ẹnìkan ní pàìtọ̀ ẹjọ́ ẹ mọ́ darapọ̀ máwọn èèyàn o. Ọmọ wípé àti Baptist àti Methodist àti Anglican àti Catholic mọ́ làyàn òye à ń jẹjọ. Gbogbo wa lẹ̀mí mímọ́ wà fún pẹ̀lú fèdè fọ̀. Kìí sọ̀rọ̀ tí wọ́n ń wẹ̀ lábẹ́ odò mọ̀ ń sọ fún wa o. Ọ wà nù gbé kalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ tásìkò ẹ̀yin ìjọ tá a jókòó, tá a wà ṣàpérò wípé ọ̀dà agbára Ọlọ́run ẹ̀mí mímọ́ kọ́ mọ́ farahàn tó bí ti gbani mọ́. Ìdí tí mo ṣe ń kọ́ àánú o, ọ̀kan nú àṣírí ìfarahàn rẹ̀ òun náà ni ẹ̀kọ́. A gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ń pa rẹ̀. Nínú ìwé Kọ́ríńtì kìíní orí 12, ẹ gbọ́ bí Bíbélì ti sọ ń pa àwọn ẹ̀bùn ẹ̀mí 9. Ẹsẹ̀ kìíní ó ní ǹjẹ́ ní ti ẹ̀bùn ẹ̀mí ará, èmi kò fẹ́ kí ẹ̀yin kọ́ jẹ́ òpè. Ó tiẹ̀ ti sọ kọ́kọ́rọ́ kan fún abẹ́hùn. Ó lémi ọ̀fẹ́ kẹ́ ẹ jópè, èmi ọ̀fẹ́ kẹ́ ẹ jáláìmọ̀ye, èmi ọ̀fẹ́ kẹ́ ẹ mọ̀mọ̀. Kí ló dé? Àṣírí àti farahàn ẹ̀bùn ẹ̀mí ó ní kó yé rẹ̀ kó yé wa. Ìdí náà mo gbọ́ Ọlọ́run gbọ́ pé ńgbà tá a bá rí parí ọdún yìí, a máa bẹ̀rẹ̀ sí rí ọwọ́ agbára Ọlọ́run láàrin wa. Àwa bíi pàìtọ̀, olùṣọ́ àgùntàn, àwa díákónì, ẹjọ́ àkọ́kọ́ náà ẹ jẹ́ á mú ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́kùnkúndùn. Wọ́n kọ́ alágbára Ọlọ́run bá a ṣe lè máa rí farahàn ẹ̀mí mímọ́ àtẹ̀bùn rẹ̀ láàrin ìjọ wa. Ẹ̀kejì rẹ̀ ńgbà míì wà àwọn ìránṣẹ́ Ọlọ́run wọn lè má ráyè worú ìdánilẹ́kọ̀ọ́ yìí. Ẹ jẹ́ á sọ fún wọn. Mo ti sọ fún àwa àjọ tá a bá fẹ́ kọ́ lọ́n tú ẹ̀mí rẹ̀ sí àárín wa pẹ̀lápẹ̀rẹ̀ ìfèdèfọ̀. Kò sí ntẹ́gùn wá ń ṣe tí ó pé wọn ò lè fàárọ̀ jò, ẹ pè mí. Wọ́n kàn ní ọ̀rọ̀ Ọlọ́run, Bíbélì lọ́lọ́run tẹ̀ lọ́rọ̀ rẹ̀ ó ń fìdí ẹ̀ múlẹ̀.
màmá kan pè mí ní jẹjọ́ àbí ìjàrún tiẹ̀ ni pé pàìtọ́ wa ń ṣọ́ọ̀ṣì wa àfẹ́kẹ́ wa dá wa lẹ́kọ̀ọ́ lágbára ọlọ́run wọ́n wà bẹ́ẹ̀ ọlọ́run ó sì tú ẹ̀mí rẹ̀ síta ọ́tásìkò tá a padà síbi ẹsẹ̀ àárọ̀ níbi tẹ́mi ọlọ́run ti máa sọ̀rọ̀ gbà mọ́ rántí lẹ́ẹ̀ ọlọ́run ṣògo láyé john báyìí bọ́dà kan ń bẹ láàrin wa bọ́dà Ísírẹ́lì ló kọ rẹ̀ nǹkan lé bí nǹkan míì àti lọ léèwé nira wọ́n wá mú léèwé fásitì kò tiẹ̀ wá sówó kò tiẹ̀ sí kankan ọ̀rẹ́ wa ni pé ṣé wọ́n àtún pàdánù oore ọ̀fẹ́ àti lọ fásitì ni ọlọ́run olódùmarè ẹ̀mí ọlọ́run ga à ń ṣèpàdé ńjọ́ náà ni lẹ̀mí ọlọ́run tẹ nìkan kan ló ní ẹgbọ́ọ̀rọ̀ olúwa ẹ̀bùn ìsọtẹ́lẹ̀nu ó ní ẹgbọ́ọ̀rọ̀ olúwa èmi ò ní fi ọ́lẹ̀ mi ò dùn òtí ọ̀ ìwọ ọmọ mi èmi wà pẹ̀lú rẹ èmi ìwọ ọmọ mi Ísírẹ́lì ó sì àtúnṣe Ísírẹ́lì ló kọ bọ́dà yìí ǹjẹ́ mọ̀ pé ìmísí ọ̀rọ̀ ń tọ́ jáde ó ru ìgbàgbọ́ ẹ̀ sókè pé àsọlọ́run ò tí ì fi mí lẹ̀ a nílò orú nǹkan báwọn pàìtọ́ wa ìmọ̀ ti pọ̀ láyé òde òní ìmọ̀ tó pọ̀ láyé òde òní kò sọ wípé àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ àtagbára ọlọ́run ò wúlò mọ́ adúpẹ́ lọ́lọ́run wípé òye yé àwọn dókítà sí wọ́n lè ń kápá àìsàn sí ṣùgbọ́n ẹ má jẹ́ ń parọ́ tàn yín jẹ ọ̀pọ̀lọpọ̀ náà lápá àwọn ò tí ì ká ọba lọ́dọ̀ dókítà kí a ní à ń ṣe ọ lẹ́sẹ̀ ni ṣùgbọ́n má rìn kí ni níbi ọba ti ń fi kinní kan wẹsẹ̀ rẹ olóòtú rìn dàpá báyìí dókítà gan sọ pé tí rìn káàkiri apá wọ̀ ká ṣùgbọ́n agbára ọlọ́run olódùmarè agbára tí mọ́ sí jìbò yàn àtàrìnká àtàrìndù onímọ̀ kápẹ́ òye ìmọ̀ kò sọ wípé agbára ọlọ́run ò ní wúlò mọ́ o a nílò ìpàdé tágbára ọlọ́run mọ́ farahàn nínú ìwé Kọ́ríńtì kìíní orí 12 yìí bíbélì ṣàlàyé àwọn ẹ̀bùn ẹ̀mí 9 ẹ jẹ́ n sáré sọ fún alérèfé 9 ní àkọ́kọ́ náà ẹ̀bùn onírúurú èdè ẹ̀kejì ìtumọ̀ èdè ẹ̀kẹta ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ ẹ̀kẹrin ẹ̀bùn ìgbàgbọ́ ẹ̀bùn iṣẹ́ ìyanu ṣe ẹ̀bùn ìmúláradá ẹ̀bùn ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀bùn ọ̀rọ̀ ọgbọ́n àti ẹ̀bùn ìmẹ̀mí yàtọ̀ 9 ni án ṣé ẹ wá rí bí wọ́n ṣe jẹ́ 9 yìí a lè pín wọn sí oríṣìí mẹ́ta pẹ́tọ́ àbó lẹ́sìn mọ̀gbọ́n jẹ́ 9 ìwé Kọ́ríńtì kìíní orí 12 ni o ibẹ̀ mo ti rí tọ́ a bá ti bẹ̀rẹ̀ láti bí ẹsẹ̀ kìíní o ẹsẹ̀ kẹrin ní ìjọ onírúurú ẹ̀bùn ló wà ṣùgbọ́n ẹ̀mí kan náà ni onírúurú iṣẹ́ ìrànṣẹ́ ló wà olúwa kan náà sì ni onírúurú iṣẹ́ ló wà ṣùgbọ́n ọlọ́run kan náà ìlẹ́ni tí ń ṣiṣẹ́ gbogbo wọn nù gbogbo wọn a fi ẹ̀mí fún oníkálukú èèyàn láti fi jèrè a fi ọ̀rọ̀ ọgbọ́n fẹ́ nìkan nípa ẹ̀mí àti fún ẹlòmíràn ọ̀rọ̀ ìmọ̀ nípa ẹ̀mí kan náà fún ẹlòmíràn ìgbàgbọ́ nípa ẹ̀mí kan náà oríṣiríṣi 9 ló wà ṣé wá rí inú àwọn ẹ̀bùn ẹ̀mí 9 tí mo kà fún ayé a lè ṣe pínpín wọn sọ́nà 3 pẹ́tọ̀ wà torí kíni kó lè yé a dáadáa ṣé ẹ rí 3 nù ẹ mọ̀ pé 9 ni a lè pín 3 kí ni a fi fẹ́ pín ẹ̀ ni pé a ṣàkíyèsí pé ní 3 tí a pín ẹ̀ yìí ìfarahàn wọn fẹ́ jọra wọn fàpẹẹrẹ 3 nù 9 yìí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ jáde ànimọ̀lá tẹ̀bàtì kọ́dún yìí ò tó kolẹ̀ 3 wo ìsọtẹ́lẹ̀ ẹ mọ̀ pé ń bá ṣàsọtẹ́lẹ̀ ẹnu ní ìsọ onírúurú èdè ẹ mọ̀ pé dè ẹnu láìsọ ìtumọ̀ èdè ẹ mọ̀ pé ẹnu láì túmọ̀ rẹ̀ 3 wọ́n ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ 3 kan wà ńbẹ̀ wọ́n ní í ṣe pẹ̀lú ìran rírí ẹ ti wà ń pàdé kan tí ìránṣẹ́ ọlọ́run sọ wípé ọlọ́run sí mi lójú mo rí kinní kan báyìí ẹ̀ṣẹ́ ràn 3 wọ́n ní í ṣe pẹ̀lú ìran rírí náà ní ẹ̀bùn ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀bùn ọ̀rọ̀ ọgbọ́n àti ẹ̀bùn ìmẹ̀mí yàtọ̀ àwọn yìí ò ní í ṣe pẹ̀lú ìran rírí 3 náà tún wá wà 3 tó kù àwọn ní í ṣe pẹ̀lú ìfarahàn agbára ọlọ́run ẹ̀bùn ìgbàgbọ́
ẹ̀bùn iṣẹ́ ìyanu ní ṣíṣe àti ẹ̀bùn ìmúláradá. Mẹ́tẹ̀ẹ̀ta ní í ṣe pẹ̀lú ìfarahàn agbára Ọlọ́run. Oríṣi àwọn ẹ̀bùn mẹ́sàn-án tó wà nù tá a lè pín sí ìrísí ìkìsí mẹ́ta. Mẹ́ta ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ, mẹ́ta ní í ṣe pẹ̀lú ìran rírí, mẹ́ta ní í ṣe pẹ̀lú ìfarahàn agbára Ọlọ́run. Mẹ́ta tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ ìnimọ̀ láàfin bẹ̀rẹ̀ ní àti sìn lọ dé parí ọdún yìí. Mẹ́ta wo ìsọtẹ́lẹ̀ onírúurú èdè àti túmọ̀ èdè. Ṣé ráwọn ẹ̀bùn ẹ̀mí mẹ́ta tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ yìí? Bíbélì ṣàlàyé gan pa wọn. Bíbélì sọ̀rọ̀ gan pa wọn, kódà ó sọ bá a ṣe é lò ó, ó sọ bá a ṣe é lò ó, ó sọ àwọn àṣìṣe téèyàn lè ṣe. Kí ló dé pẹ́tọ̀ wa? Ìdí ni pé ṣé ráwọn ẹ̀bùn ẹ̀mí mẹ́ta yìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ, torí wípé kò sálèébù nù àwọn ẹ̀bùn yìí o, ṣùgbọ́n àwa èèyàn tí a pè ẹnu wa ní gbà jáde. Èyí ni pé ẹnìkan ò lè sọ pé ẹ̀mí Ọlọ́run ní sọ tẹ́lẹ̀ nù mí, n ò lè dúró, n ò lè panu dé. Kó ń wàásù ọmọ wàásù lọ ní ìsìn, kẹ́nìkan kàn dédé dúdú o, kó sì dìde dúró kó sì mọ sọ̀sà tẹ́lẹ̀ lọ. Wọ́n ní sista Rebecca ó yá jókòó, kọ́lẹ́mí Ọlọ́run ló wà nù mí, ẹnu mi ò lè padé, ẹ̀mí Ọlọ́run ò rí báwọn. Ṣé ráwọn ẹ̀bùn ẹ̀mí mẹ́ta tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ yìí, ẹnu wa ní gbà jáde. Ìdí náà tó jẹ́ wípé Bíbélì wá ṣàlàyé lílò wọn dáadáa, torí kẹ́ni àlè rẹ̀ ń tí ò ní lè kó rẹ̀ ń jánu, tí ó bá dìde láàrin ìwàásù yọba lèmi náà fẹ́ sàsọtẹ́lẹ̀. Ìdí náà tọ́lọ́run fi wá fi àlàyé dáadáa nínú ìwé Kọ́ríńtì kìíní orí 12 orí 13 orí 14 pàápàá orí 14 ó ṣàlàyé lílò wọn dáadáa, torí ipa táwọn èèyàn kó ń bẹ̀ ọ̀pọ̀. Ṣẹ́ẹ̀ṣì àrí ní ìsìn pẹ́tọ̀ wá ṣéèyàn lè sàsọtẹ́lẹ̀ tí ọ̀dà ni? Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ mọ ayé ìjọ tí a máa rí omi ìjọba lò? Wọn mọ̀ bọ́yá yìí ń rí ládùúgbò yín ní ìsìn, ṣùgbọ́n láyé ìjọ wọ́n ń pe kinní kan ní water corporation. Mo rántí ayé ìjọ tí téèyàn lọ sóríta tọ́kàn sí ẹ̀rọ tẹ́rọ ó sì máa dà, ọ̀dọ̀ ìjọba ní ti máa wá, ṣùgbọ́n gbà míì máa wá o, katakata lè rin àdúgbò kọjá, yóò bá tẹ irin mọ́lẹ̀. Ṣẹ́ẹ̀sì mọ̀ pé tí irin bá ti tẹ̀ yóò bá máa jò dànù. Àwọn òkúta wẹ́wẹ́wẹ́ wọn a máa wá wọnú kíní irin tí wọ́n fi gbómi wá, ẹ bá sí omi ọba máa yọ bí wípé ilẹ̀ amọ̀ wà ń bẹ̀. Kèé máa sọ́dọ̀ àwọn water corporation lómi náà máa ti dọ̀tí wá, ṣùgbọ́n torí pé inú orin tí ń gbà kọjá, ìgbà míì wá inú orin ti lè dógùn, bó ti á dógùn yóò wá máa yọ jáde lára omi tí ń jáde látẹnu ẹ̀. Irin tí ń jáde, ìdọ̀tí tí ń jáde sọ́dọ̀ water corporation ló ti wá rárá, ṣùgbọ́n torí inú orin tí ń gbà jáde ibẹ̀ ni ìdọ̀tí ti wá. Ṣé ẹ ráwọn ẹ̀bùn ẹ̀mí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ, tó láti ara èèyàn, inú èèyàn ní ti gbà wá. Ìgbà míì máa ń wà tó jẹ́ wípé àìpé èèyàn a fẹ́ máa dàpọ̀ mọ́ ìmísí látọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá. Ó ní Bíbélì ṣe a sọ pé àwọn ẹ̀bùn ẹ̀mí mẹ́ta tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ yìí ó fún aláṣẹ kìnní kan. Ẹ jẹ́ n kà fún àánú ìwé Kọ́ríńtì kìnní orí 14. Ẹgbọ́n tó sọ nínú ẹsẹ̀ 17. Bẹ́ẹ̀ ni kẹ́ni bá fi èdè fọ̀ kí ó jẹ́ ènìyàn méjì tàbí ó pọ̀ tán kó jẹ́ mẹ́ta, àti èyí ní ọ̀kọ̀ọ̀kan, ṣùgbọ́n jẹ́ kí ẹnìkan kó gbúfọ̀, ṣùgbọ́n tí kò bá sí ògbúfọ̀ jẹ́ kó pa ẹnu rẹ̀ mọ́ nínú ìjọ, sì jẹ́ kí ó máa bá ara rẹ̀ àti Ọlọ́run sọ̀rọ̀. Jẹ́ kí àwọn wòlíì méjì bíi mẹ́ta sọ̀rọ̀, kí àwọn yòókù sì ṣe ìdájọ́. Èé ni wípé ń sọ wípé àwọn ẹ̀bùn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ yìí kèékàn ṣe pé èèyàn sọ lásán. Alóore ọ̀fẹ́ àti wọn bá ti dàgbà nú Ọlọ́run
láti ṣèdájọ́ ọ̀rọ̀ tó jáde hùn. èyí ni wípé ìsọtẹ́lẹ̀ tí arábìnrin yìí sọ yìí ìjọba ìgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run mu, torí kò sóhunkóhun tí ìsọtẹ́lẹ̀ ó sọ jáde ó gbọ́dọ̀ bàbá tani tí Bíbélì sọ mu. ó wá ní pé àwọn wòlíì wọ́n lóore ọ̀fẹ́ láti lè ṣèdájọ́ ìfarahàn àwọn ẹ̀bùn mẹ́tẹ̀ẹ̀ta tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ. torí kíni pàìtọ̀ wa, torí wípé mo ti ṣàlàyé ẹ̀ fún wa. omi lè wá láti water corporation, omi dáadáa, ṣùgbọ́n tí irin tí ń gbé kọjá bá ti dógùn, omi tí ó jáde yó wà dógùn. kìí sì ṣe látọ̀dọ̀ ibi tí wọ́n ti gbómi wá, inú bí ó gbà kọjá ni. àwọn èèyàn á pè é. torí náà tí ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ onírúurú èdè àti túmọ̀ èdè tí máa gbẹnu wa jáde tó bá jáde, ìgbà míì ẹlòmíà máa mú kí ẹran ara kó kún un ló ṣe ní ọ̀dà. tírú rẹ̀ bá ṣẹlẹ̀ o, kára àwọn tí wọ́n jẹ́ wòlíì náà jọ, wọ́n ó ṣèdájọ́ pé ìsọtẹ́lẹ̀ tẹ́ni sọ ìjọbọ́rọ̀ Ọlọ́run mu. fàpẹẹrẹ àlèrè lómi tí ó dìde tí ó ní ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa o, ẹ̀mí Ọlọ́run Jèhófà mo ti kúrò ní ara ìránṣẹ́ pàìtọ̀ wa tó wà níbí, pàìtọ̀ Matthew Adéṣíyan Ṣàngókọ́yà, mo sì ti fi sílẹ̀. sẹ́mọ̀ pé tírú sọtẹ́lẹ̀ ń bá sọ jáde, pàìtọ̀ Matthew sì ní pàìtọ̀ rẹ̀. sẹ́mọ̀ pé àwọn èèyàn máa ronú pé tọ́lọ́run bá ti fi pàìtọ̀ Matthew lẹ̀, ẹjẹ́jọ́ náà ò lè lọ. àwọn Ọlọ́run wa ní àwọn wòlíì wọn ó jókòó wọn sọ pé ìsọtẹ́lẹ̀ yìí ìjọba Bíbélì mu, ìjọbọ́rọ̀ Ọlọ́run mu. ìdí náà nígbà bá kọ́ a ní ìfarahàn àwọn ẹ̀bùn ẹ̀mí, màá wá kọ́ a ní àwọn ọ̀nà bíi 6 téèyàn fi máa gbé àsọtẹ́lẹ̀ wò wípé ìjọba ilé mu, ìjọba ilé mu ilé yín èèmọ̀ bọ́yá àsọtẹ́lẹ̀ tó jáde bọ́yá ẹ̀mí Ọlọ́run ni tàbí kì í ṣẹ̀mí Ọlọ́run. ọyẹ ẹja wa máa mú ọ ní ẹyọ kọ̀ọ̀kan. ẹ̀rí ń jẹjọ́ mo ṣàlàyé kinní kan nípa ìfèdèfọ̀. sẹ́rẹ́ àwọn ẹ̀bùn ẹ̀mí mẹ́ta tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ, ìsọtẹ́lẹ̀, onírúurú èdè, ìtumọ̀ èdè. yàtọ̀ fún pé láàrin ìjọ, láàrin ìgbà tá a bá péjọpọ̀, àwọn ẹ̀bùn ẹ̀mí mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní í ṣe, kódà wọ́n ní nǹkan ṣe pẹ̀lú wípé ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. èyí ni wípé Ọlọ́run fẹ́ ká máa fọ onírúurú èdè láì jẹ́ pa wà nù jọ, nínú ìgbésí ayé, nínú àdúrà ẹnì kọ̀ọ̀kan wa. ìdí náà tí mo sọ fáńjẹjọ, ìjọ ọjọ́ mọ Ọlọ́run ọ̀ máa ń fèdè fọ àbí ọkàn dàbí ẹnìkan tí ń fẹsẹ̀ rìn ni, lákàlàkà ló fi rìn, ọ̀mọ̀ rárá. sórí n tó míìsì, n tó míìsì pẹ́tọ̀wẹ̀ wo míìsì, n tó ń kùnà ọ̀pọ̀ ju n tó lérò lọ. Pọ́ọ̀lù àpòstélì ó ní mo dúpẹ́ lọ́lọ́ èmi ń fèdè fọ̀ ju gbogbo yín lọ. ṣé ẹ rí àṣírí tí ń bẹ, àṣírí agbára ìfarahàn agbára Ọlọ́run tí ń bẹ nínú fèdè fọ̀ ó kọjá wàsá. Ọlọ́run wá fẹ́ ká máa fèdè fọ̀ nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan. Ọlọ́run fẹ́ ká máa fi èdè titun sọ̀rọ̀ inú ìgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. èyí ni wípé abala méjì làwọn ẹ̀bùn mẹ́tẹ̀ẹ̀ta tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run wà. abala àkọ́kọ́ ni pé wọ́n ní ìwúlò nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan, wọ́n tún wá ní ìwúlò nínú ìfarahàn nínú ìjọ. ọyẹ wo ẹ rántí búrẹ́dì òǹbejì ayé ìjọun tí kan ó wù báyìí tí wọn kan ó wù báyìí, mo ti ṣàlàyé ẹ̀ fún wa. à ń gbà tá a wà nílé ìwé girama, tẹ́ ẹ bá ti rà á lọ́dọ̀ mọ̀mọ́ kan báyìí, wọ́n pupa báyìí, wọ́n kọlà, wọ́n ń ta mọ́ńkì lọ́nà kínní olúyoro. tá a bá ti pa búrẹ́dì ń kó báyìí, tá a bá fi mọ́ńkì sí báyìí, èèyàn àṣọ àpò, ẹ mọ̀ sáré lọ kíláàsì ní báyìí, bí ẹ bá ṣe ń kọ national anthem lẹ́ẹ̀mọ̀ fọ́ gbàpò yín báyìí pé ṣé búrẹ́dì ń sì wà ń bẹ̀. ayé ń lọ à ń tọ̀ ó ń bèjì. sẹ́rà àwọn ẹ̀bùn ẹ̀mí mẹ́ta tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ ó ń bèjì lálẹ́ pè hàn. wọ́n ní wúlò nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa, wọ́n tún á ní wúlò láàrin ìjọ. Ọlọ́run fẹ́ ìwọ àtèmi ká máa fọ onírúurú èdè nínú ìgbésí ayé wa.
ǹjẹ́ ìmọ̀ pọ̀ fẹ́ ká máa ṣètúmọ̀ èdè fúnra wa àpẹtọ̀wọ̀ ìwà tọ́nà àgbógbó ẹ̀ náà máa kúkú láyé a èèyàn ò nìkan wá kọ́ ó wá tún á ní wúlò náà jọ. ǹjẹ́ ẹ mọ̀ wípé nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run fẹ́ ká máa gbàdúrà pẹ̀lú onírúurú èdè. Nínú àdúrà gan tá a bá gbàdúrà pẹ̀lú onírúurú èdè ó fẹ́ ká máa sọ̀túmọ̀ èdè tá a bá sọ. èèyàn ò nìkan kọ́ kódà ẹ̀mí ìsọtẹ́lẹ̀ ó ní wúlò nínú àdúrà nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. níta mọ́mọ́ kọ́ nínú ilé ẹ̀kọ́ bíbélì mọ́mọ́ nǹkan alélẹ̀ yìí iṣẹ́ gidi lélẹ́yìí o ẹni ó fẹ́ fi ṣẹ̀kẹ̀rẹ̀ pòwe ní o ọyẹ mọ̀ tẹ̀lé ń ká lọ kí mo ti sọ nísìn àwọn ẹ̀bùn ẹ̀mí mẹ́ta kan wà mẹ́sàn-án ni á ṣùgbọ́n mẹ́ta la fẹ́ dojúkọ báyìí wọ́n ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísọ ẹ̀bùn sọtẹ́lẹ̀ onírúurú èdè ìtumọ̀ èdè ìwúlò wọn kìí ṣe ní òjọ nìkan wọ́n wúlò ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan pẹ́tọ̀ Anglican mọ̀ làwà mo ti sọ fún wa pé gbogbo yín ló wà fún ẹ má jẹ́ kí n tuntun yàn sọ sí yín o wọ́n jáde láti inú tẹlifíṣàn wọ́n lọ yín létí mo ti sọ fún yín pé gbogbo wa ló wà fún ṣé bá ń tí a máa wẹ̀ lábẹ́ odò gbogbo wa ló wà fún ìbá ṣe kátólíìkì ìbá ṣe fàǹjẹ́líkà gbogbo wa pátápátá ló wà fún. Joẹ́lì ó ti sọ ó ní níkẹyìn ọjọ́ èmi ó tú ẹ̀mí mi jáde sí ara gbogbo èèyàn gbogbo wa pátápátá ló wà fún. ṣé wá rí wúlò wọn kìí ṣe láàrin ìjọ nìkan nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run fẹ́ kémi àtiwọ́ ká kúnlẹ̀ nù ilé wa ká máa gbàdúrà pẹ̀lú fèdèfọ̀ ó ní wúlò nínú ìgbésí ayé wa. ẹ̀yin ẹ̀wọ̀n tó sọ nínú ìwé Kọ́ríńtì kìíní orí 14 ẹsẹ̀ 13 rẹ̀ Bíbélì ní nítorí náà jẹ́ kẹ́ni tí ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ kó gbàdúrà kó lè máa ṣètumọ̀. ǹjẹ́ mọ̀ pé inú ìgbésí ayé oníkálukú wa ní sọ yìí èyí ni pé gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ pásítọ̀ wa ní ìsìn tí n bá kúnlẹ̀ nù ilé mi tí mò ń gbàdúrà pẹ̀lú fèdèfọ̀ tí mò ń gbàdúrà pẹ̀lú fèdèfọ̀ tí mò ń gbàdúrà pẹ̀lú fèdèfọ̀ fúnra mi ni o. Bíbélì wa ní kí n gbàdúrà kí n lè sọ̀túmọ̀ ẹ̀ fúnra mi èyí ni pé àwọn ẹ̀bùn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n wúlò fún jọ ṣùgbọ́n àkọ́kọ́ náà wọ́n kọ́kọ́ wúlò fún ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. mo dúpẹ́ lọ́lọ́run pé mò ń fèdè fọ́ ọjọ́ kan wà mo mọ̀ọ́mọ̀ tiẹ̀ tìráfù lè kó ni torí lọ́pọ̀ ọgbà èèyàn á mọ́ ṣe rí ẹlòmíràn rò pé ṣe pàìtọ́ sí ọ̀lẹ ni ké má ṣe sí ọ̀lẹ. àná ìjẹta mo lọ wàásù bì kan kìí ṣe oko ṣùgbọ́n ọ̀nà bẹ̀ ó ṣe débi pé ẹjọ́ ẹ̀yin ìjọba wa ẹjọ́ mọ́bẹ̀ẹ́ ni ẹjọ́ tí wọ́n bá ní ká ṣe títì kan ẹjọ́ ẹ bá rántí títì ológun ẹrú àti títì àpẹtẹ jàgbàjàgbà o mo lọ wàásù bẹ́ẹ̀ níbi ìjọ méjì sẹ́yìn báyìí ní ìsìn àfi bíi pé èèyàn lọ bíi pé èèyàn lọ lagi gbogbo àyà ní ròyàn ẹjọ́ nígbà tí mo fẹ́ páàkì mọ́tò kí n gọ̀kadà pé bóyá tí n bá tẹ̀ tún gọ̀kadà kéèyàn máa sọ kí n kíní ọmọ sọyàn òkè máa sọ yàn lẹ́ báyìí gbogbo ní èèyàn ti fẹ́ pọ̀pọ̀ kí n tó débi mo ti lọ wàásù ẹjọ́ ẹ bá ń ṣe títí ológun ẹrú ẹjọ́ ẹ bá ń ṣe títí àpẹtẹ ẹjọ́ ẹ ṣe mo sì ti mọ̀ pé wọ́n ti gbọ́ torí kíni àníjọba tí máa gbọ́ ọ̀rọ̀ àwọn mẹ̀kúnnù náà sì rèé ẹjọ́ ẹ ṣe é rí ní wọ́n ti fẹ́ jẹ́ n gbàgbé tí mo fẹ́ sọ irọ́ sì ni wọ́n rántí ṣe é rí tí èèyàn bá àwọn ẹ̀bùn mẹ́tẹ̀ẹ̀ta yìí ìfèdèfọ̀ ìtumọ̀ èdè àti ìsọtẹ́lẹ̀ wọ́n wúlò ní ìgbésí ayé wa nínú ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ tòní ẹ̀wọ̀n ẹ̀bùn mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ dojúkọ yìí o gbọ́dọ̀ kọ́kọ́ máa lò nínú ìgbésí ayé tiẹ̀ tó o bá kúnlẹ̀ kó o gbàdúrà pẹ̀lú fèdèfọ̀ mo wá fẹ́ sọ fún wa pé ìgbà míì wà máa mọ tíráfù mo tíráfù lè kó njọ́ kan ìgbà míì màá mọ̀ dèdè tíráfù torí kẹ́ni tí n bá wà nínú mọ́tò màá mọ̀ fèdèfọ̀ lọ màá kẹ́ mọ̀ gbàdúrà pẹ̀lú fèdèfọ̀ ẹnìkan lọ́mọ̀ jẹ́ ń lówó lọ́ba ní pàtó wa o ọ̀dà wá gba owó tí mo jẹ́ o mo bá ní ọ̀dà jẹ́ nfàǹfààní náà tiẹ̀ gbàdúrà pẹ̀lú fèdèfọ̀ àti ilé tí mo ti kúrò báyìí mo kàn gbàdúrà pẹ̀lú fèdèfọ̀ bí mo ṣe ń wakọ̀ lọ ni mo kàn gbàdúrà pẹ̀lú fèdèfọ̀ bí mo ṣe ń wakọ̀ lọ ni sẹ́rí ó kù gẹ̀rẹ́gẹ̀rẹ́ kí n dé kò báyìí mo kàn bára mi tí mo bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ kan jáde ẹ rántí pé mo ti ń gbàdúrà pẹ̀lú fèdèfọ̀ láti Ìbàdàn o mo bá ń bára mi sọ̀rọ̀ mo bá ń sọ wípé Ọlọ́run nìkan ni èkúnà o èèyàn kò ní gbẹ́kẹ̀lé
mo kàn tagìrì ni pé kí n má tiẹ̀ à ń sọ àṣetúmọ̀ àdúrà tí mo gbà ẹni mò ń sọ túmọ̀ rẹ̀ àgbàrá mo ti mọ̀ wípé ẹni ọ̀hún kò ní mówó ń wá bó tiẹ̀ jẹ́ wípé òun ló ní kí n máa bọ̀ láti Ìbàdàn mo ti mọ̀ torí mo bára mi tí mò ń sọ wípé èèyàn á máa kùnà Ọlọ́run nìkan ni èkúnà mo ti mọ̀ pé yóò kùnà sẹ́rígbà mo dán báyìí tí mo yọ sẹ́ni ọ̀nkúlẹ̀ òun náà wà tiẹ̀ mọ̀ tí ó sọ ní bá ń kó yìí pàtó wa sójú ọ̀rọ̀ lọ́nà ojú ọ̀rọ̀ pàtó wa ṣé gòsì lò sí nígbà tí mo ti rí ti ń gbọ̀n báyìí mo ní bọ́dà kò tí ì sòwò ńlẹ̀ àbí ó ní iná ní má bẹ̀rù má wọ̀rí ó náà tún wò mí báyìí pé nǹkan jinlẹ̀ nú ẹ̀mí kò ní mọ̀ pé mi Ọlọ́run ti ṣòfófó rẹ̀ ni mo gbàdúrà pẹ̀lú fèdè fọ̀ mo sọ̀túmọ̀ rẹ̀ Ọlọ́run sì sọ tí ó ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ wípé ńgbà tí Bíbélì sọ wípé inú ìwé Jòhánù tó sọ inú ìwé Jòhánù ó ń sọ nǹkan kan pa ẹ̀mí mímọ́ ó ní yóò fi àwọn ọjọ́ iwájú hàn wá ó ní yóò fi àwọn tí èṣẹlẹ̀ hàn wá lọ́pọ̀ ọgbà ní táwa máa ń rò ní pé ẹnu wòlíì kan ni ó gbà ni ó fi sọ fún wa jẹ́ n ṣàlàyé fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tó o bá kúndùn láti bẹ̀rẹ̀ sí máa gbàdúrà pẹ̀lú fèdè fọ̀ dáadáa nínú ilé ara rẹ nínú kọ̀rọ̀ yàrá rẹ dáadáa ńgbọ́ bá dijọ́ mẹ́jọ wọ́n kọ́ a ní béèyàn ṣe ntí Bíbélì sọ ń pa pé èèyàn máa sọ ó lẹ́ni tí ń sọ̀rọ̀ pẹ̀lú fèdè fọ̀ kó gbàdúrà láti sọ̀túmọ̀ ẹ̀ wọ́n kọ́ a béèyàn ṣe wọnú ẹ̀mí láti sọ̀túmọ̀ àdúrà tó gbà pẹ̀lú fèdè fọ̀ ńlọsọnù ìwé Kọ́ríńtì kìíní orí 10 ẹsẹ̀ 13 ọlẹ́nikẹ́ni tí bá ń fèdè ẹ̀mí mìíràn sọ̀rọ̀ gbàdúrà kó o lè sọ̀túmọ̀ ẹ̀ èyí ni kọ́lọ́n fẹ́ kọ́ ọ máa sọ̀túmọ̀ èdè rẹ nínú ìgbésí ayé rẹ mo gbàdúrà pẹ̀lú fèdè fọ̀ mo wá sọ̀túmọ̀ rẹ̀ Ọlọ́run sì tú àṣírí pé ibi mò ń lọ o wọn ò ní bá ìjákulẹ̀ mà bá pàdé ńbẹ̀ ó ti gbára mi dì dèjọ́ náà tó o bá kún fẹ́mi dáadáa tó ń gbàdúrà pẹ̀lú fèdè fọ̀ tó ọmọ béèyàn ṣe sọ̀túmọ̀ rẹ̀ ayé rẹ̀ ọmọ sí yóò mọ̀ gíríkì gidi sí o bọ́lọ́run ṣe gbé kalẹ̀ nù ọ̀pọ̀lọpọ̀ wa rò pé jọ ni gbé ọ̀dà o nǹkan ká máa fẹ̀ fún láti gba owó ọrẹ àbí ìdá mẹ́wàá ìjọ́mọ̀ jùyún lọ tá a bá lóye ọ̀rọ̀ Ọlọ́run dáadáa ìgbàládùn tí ń bẹ́nu ẹ̀mí ọkọjá àlà ẹ má gbàgbé tí mo kọ́ a lónìí ẹ̀bùn ẹ̀mí mẹ́ta lákọ̀ọ́kọ́ dojúkọ ìsọtẹ́lẹ̀ onírúurú èdè àti túmọ̀ èdè ní tá a wá sọ lónìí ni pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ká tó sọ ìfarahàn wọn nínú ìjọ ìwúlò wọn àkọ́kọ́ ni nínú ìgbésí ayé wa gangan ṣùgbọ́n tó ṣẹlẹ̀ rèé béèyàn ṣe bẹ̀rẹ̀ rẹ̀ ni pé kéèyàn kọ́kọ́ máa gbàdúrà pẹ̀lú fèdè fọ̀ dáadáa ńgbọ̀ bá dijọ́ mẹ́jọ wọ́n kọ́ ní béèyàn ṣe sọ̀túmọ̀ èdè nínú ìgbésí ayé wa fúnrara wa wọ́n tún àkọ́ adìẹ béèyàn ṣe lo ẹ̀mí ìsọtẹ́lẹ̀ nínú àdúrà nínú ìgbésí ayé rẹ̀ àdúrà mọ̀ kọjá fọ́múlà lágbára Ọlọ́run àkùkù jọ mọ́ ọbẹ̀ ni ẹ̀rí pé ìdánilẹ́kọ̀ọ́ alẹ́ ẹ̀rí tí mò ń làágùn àlàntà máa kọ́ lé ẹ̀kọ́ Bíbélì rè ìwọ́n tó bá lórí ọ̀fẹ́ o sì lè darapọ̀ mọ́ èmi náà ń pàtó gbogbo wa o èmi ń pàtó Gbadé Ògúnlànà mọ́ sinmi láti máa gbàdúrà pẹ̀lú fèdè fọ̀ nínú ìgbésí ayé rẹ̀ ọ̀dà àárọ̀.